Gbogbo ẹ̀yin tí ẹ̀ ń wò mí nílé mo kí yín o, ẹ kú dédé àsìkò yìí o. Àdúrà kan ṣoṣo náà tí màá tún gbà fún yín lónìí bẹ́ẹ̀ ṣe ń subscribe sí orí channel Ejugba Master Channel níbi tá a ti máa gé pépèpé nítorí pé àfẹ́mọ́ jó dátà yín ná bá a ti máa tó lórí ara wọn tí ó sì nítumọ̀. Ọlọ́run ló fi rán wa, àwa náà kọ́, kì í dẹ̀ ṣe ti gbéraga. A fi ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run adẹ́dà wa ni. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí tí ó tún jẹ́ kí a máa wòra wa. A dúpẹ́ o. Gbogbo ẹ̀yin tí ẹ wá ń wò wá, àdúrà kan ṣoṣo tí mo máa gbà fún yín ni wípé gbogbo tí ń sọ ní di ẹni àrùká tí wọ́n fi ń ru èèyàn kiri pé ẹ dáwó fún un, wọ́n fẹ́ pààrọ̀ kíndìnrín ẹ̀, lífà rẹ̀ ti daṣẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ṣe ń subscribe sórí station wa yìí, Ọlọ́run ní jẹ́ kó ṣẹlẹ̀ sí yín. Ibi tí ẹ ti wá mú owó yóò máa pọ̀ sí ní o, lágbára lọ́wọ́ Ọlọ́run. Oore ìbànújẹ́, torí ìbànújẹ́ wà nínú oore. Béèyàn bá ro oore gbà láàárọ̀ tó bá dọjọ́ alẹ́ tó oore yóò padà pálẹ́kún. Oore ìbànújẹ́ Ọlọ́run ò ní ṣe fún yín o. Àjẹmọ́nú lóore tí Olódùmarè tó máa ṣe fún yín. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ṣeun Agboola lórúkọ tèmi. Tọ́ ẹ gbà wá, tí n bá fi pariwo ẹ gbà wá, ẹ mọ̀ pé wẹ́rẹ́wẹ́rẹ́ lọ̀rọ̀ mi. Lọ́wọ́ àwọn wo? Lọ́wọ́ àwọn kọ̀ọ̀kan nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run, pásítọ̀ tó wà ní orílẹ̀-èdè Nàìjíríà, pàápàá jùlọ nínú ìran àwa Yorùbá. Ẹ gbà wá tí mò ń sọ kò ṣe lẹ́yìn ọ̀rọ̀ olóògbé ajagun fẹ̀yìntì, ìyẹn olórí orílẹ̀-èdè àná Muhammadu Buhari. Èèyàn lòun ṣẹ̀, ọ̀ràn ìyàwó ẹ̀ wípé ìyàwó ló sọ, wọ́n ní àlẹ́jẹ́lẹ̀ ó sọ pé ọ̀rọ̀ tí ọkọ òun sọ kẹ́yìn pẹ̀lú òun ni pé kóun bóun bẹ gbogbo ọmọ Nàìjíríà. Èèyàn mọ̀ pé òun ṣẹ̀, wọ́n ní ẹ bá wa tọrọ àforíjì, pásítọ̀ kan ní kò ṣẹ̀. Ọ̀rẹ́ tímọ́tímọ́ ni pásítọ̀ yìí àti olóògbé Muhammadu Buhari. Mi ò fẹ́ dárúkọ wọn, kódà fídíò ibi tí pásítọ̀ yìí ti sọ̀rọ̀ bẹ́ẹ̀ bá dórí Koiki Media ẹ máa bá ń bẹ̀ lọ́rọ̀ tó sọ nínú interview tí wọ́n ṣe fún un nílé iṣẹ́ tẹlifíṣàn kan. Gbogbo nǹkan tá a bá ń ṣe, a máa ń sọ fún wa wípé ó máa wà nínú àkọọ́lẹ̀. Eléyìí ti wà nínú àkọsílẹ̀. Ẹ ṣe má jẹ́ kán lò yín fúnran Yorùbá lábàádì lọ́nà òdì. Ẹ ṣe má bàjẹ́ nínú ìran yín. Ẹlòmíì ẹrú Fúlàní ló máa ṣekú. Ọ̀rẹ́ tímọ́tímọ́ tẹ́ ẹ jẹ́ kò sọ pé kẹ́ ẹ rò òdodo ọ̀rọ̀ kẹ́ ẹ má sọ. Bẹ́ẹ̀ bá dẹ̀ fẹ́ sọ ẹ̀ dẹ̀ dákẹ́. Amòfin ni yín. Ọlọ́run tó wá jogún àwọn ọmọ ìjọ rẹpẹtẹ fún yín. Ẹ tún wá ń ṣòṣèlú. Ẹ gbà wá lọ́wọ́ àwọn wòlíì tó ń ṣòṣèlú. Ṣé wọ́n lè rò òótọ́ ọ̀rọ̀ wọn ó lè sọ? Torí pé ẹni tó bá ń ṣòṣèlú, díẹ̀ nínú wọn ló máa ń níbẹ̀rù Ọlọ́run. Ẹ̀yin ń polongo ìbẹ̀rù Ọlọ́run. Ṣẹ́yìn bẹ̀rù Ọlọ́run láti jáde wípé nǹkan tó ṣẹlẹ̀ sí Sunday Igboho, Buhari ò mọ̀ ń pa ẹ̀. Allegedly ẹni nǹkan ṣẹlẹ̀ sí, ọmọ bíi wàhálà òun ti wá, ọmọ nǹkan tó gbọ́ ó sọ jáde. Ẹ wá ní nígbà kan, wọ́n lẹ́ nígbà kan ẹ̀yin àti Buhari sọ̀rọ̀, ó dẹ̀ ní lágbájá ṣó mọ̀ pé mi ò mọ̀ ń pa ẹ̀. Ṣùgbọ́n látìgbà tó ti sọ̀rọ̀ yẹn ẹ jáde nígbà tó wà láyé kẹ́ ẹ sọ pé mo ti bí léèrè o, ó lóun ò mọ̀ ń pa àwọn tó wálé Sunday Igboho. Káyé wa mọ̀ nǹkan tí wọ́n sọ nígbà ẹ̀ ṣe yẹn. Why now? Ṣé ká lè sọ pé káwọn ẹbí ẹ lè sọ wípé èèyàn dáadáa ni ẹni tó ṣojú kò dàbí ẹni tó ṣẹ̀yìn? Ìtòmú Sunday Igboho jáde ńgbà yẹn kò mọ̀ kọjá ẹ mọ́ pàràn mi mọ́. Nígbà tí ìjọba rẹ̀ ò bá lè pèsè ààbò tó tó àti tó yẹ fún àwọn ẹbí ẹ̀, ṣé kò wá ní sọ̀rọ̀ ni pé ẹ mọ́ pàràn òun mọ́? Ó wá sọ̀rọ̀ nìyẹn. Ó máa ń dùn mí fẹ́ àwa ọmọ Yorùbá. Ọ̀tá Sunday Igboho tó bá wà nínú wọn nínú ọmọ Yorùbá, ọ̀sẹ̀ lọ́hùn. Torí pé ìran rẹ̀ ní í jà fún, kò jà fún ẹlẹ́sìn kan, kò sọ pé Kìrìsìtẹ́nì ní ń pa, Mùsùlùmí ní ń pa, oníbílẹ̀ ni wọ́n ń pa. Analysis lọ́rọ̀ tiwa o.
bó dẹ̀ ṣe rí la máa sọ, ibi a bá ti wrong ẹ̀jẹ̀ á mọ̀, á tọrọ àforíjì. Kò jà fún ẹ̀sìn o, bẹ́ẹ̀ àìmọye kìrìsìtẹ́nì ni wọ́n ti pa, ẹ̀yin olórí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ẹ̀ jáde. Àìmọye mùsùlùmí ni wọ́n ti pa tí wọ́n ti jí gbé, ẹ̀yin ẹlẹ́sìn mùsùlùmí ẹ̀ jáde. Bẹ́ẹ̀ ni tóní bílẹ̀, níbo la ti rí tẹ́ ẹ jáde rí? Ẹ mọ́ pa wá o, wọ́n rèpù ìyàwó ẹlòmíì, ọmọ ẹlòmíì, wọ́n ti ba ayé ẹ̀jẹ̀, wọ́n ṣá ẹlòmíì yánnayànna tó wà káàkiri tá a sì ń rí. A dẹ̀ mọ̀ pé àwọn ẹni wọ́n fẹ́ gbalẹ̀ wa ni. Ṣùgbọ́n torí pọ́rọ̀ yìí ti súnmọ́ àwọn Fúlàní, Buhari jẹ́ Fúlàní, wọ́n ní sùúrù fún Sunday Igboho láàrin oṣù mẹ́fà kan tó wá pay ẹ̀ back. Sunday Igboho ò sí ní Nàìjíríà mọ́, ṣe bẹ́ẹ̀ yín wà Nàìjíríà, bóyá Sunday Igboho ló ń jìyà, bóyá ẹ̀yin lẹ̀ ń jìyà. Èmi gan tí mi ì bá wọn polongo Yorùbá Nation, mo ní feelings fún Sunday Igboho. Kò sì sí tó dàbí kí ìran èèyàn dá dúró. Níbi tí ìran bá ti ń pé méjì mẹ́ta tí wọ́n ti fagídí bára wọn ṣe, ẹ̀mí òde wọ́n á dẹ̀ máa já nǹkan oní nǹkan gbà ní àwọn tó bá fi ìpá wọn lágbára tí wọ́n dẹ̀ ní àtìlẹ́yìn ìjọba. Àwa ń sọ̀rọ̀ ìran Yorùbá, sọ̀rọ̀ lọ́bí ìran Yorùbá, sọ̀rọ̀ lọ́bí ẹni tó wà lẹ́yìn odi. Ṣé tí Buhari ò bá mọ̀ ń pẹ̀, kò yẹ kó jẹ́ kí Sunday Igboho padà wálé kó dẹ̀ bẹ́? Ebi kóòtù ní kí wọ́n sanwó fún Sunday Igboho, ṣé wọ́n san? Lórí Koiki Media tẹ́ ẹ bá débẹ̀, gbogbo bí wọn ò ṣe fi òkú lẹ̀ tí wọ́n gbé òkú àwọn tí wọ́n pa lọ, gbogbo ẹ̀ ló wà ń bẹ̀. Torí mi ò fẹ́ lò, torí mo mọ̀ pé ẹ lè rí ń bẹ̀ kí má máa waste data yìí, káàkiri analyze ẹ̀, ẹ̀rí wà ń bẹ̀. Àwọn òkú tí wọ́n kú tí àwọn ẹni tí wọ́n lọ gbógun ti ilé Sunday Igboho, níbo làwọn òkú yẹn wà? Ṣé bí wọ́n gbókù Buhari wálé wọ́n wá sí nílé? Kí ló dé tí wọ́n ò release òkú àwọn tí wọ́n pa àwọn ọ̀rẹ́ Sunday Igboho? Ẹ̀rí yẹn sọ̀rọ̀. Kọ́lọ́ ó ṣàánú wa lọ́wọ́ ẹ̀yin pásítọ̀ yìí o. Mi ò mọ nǹkan tẹ́ ń lò tẹ́ fi ń ronú tẹ́ fi ń wàásù. Kí ló dé? Respect tí mo ní fún wọn ẹni tá à ń sọ ń pa èyí ti pọ̀ jù. Àwọn àti bàbá wa Fálànà, mo mọ̀ ní respect fún wọn gan. Dọ́là respect bàbá Fálànà wà ń bẹ̀. Kí ló dé tẹ́ lọ sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí? Kí ló dé tẹ́ ìdákẹ́jẹ́? Kí ló dé tí ọ̀gágun àná, ọ̀gágun ajagun fẹ̀yìntì Muhammadu Buhari tí kò query ọ̀rọ̀ yẹn, kó gbé ìgbìmọ̀ dìde kó sọ wípé ókè o, ẹ̀yin tẹ́ ẹ lọ kọlu ilé Sunday Igboho, kí ló dé tẹ́ ẹ lọ kọlu? Ṣé nítorí pé ó jẹ́ Sẹ́ríkì Ìgangan tí Sunday Igboho ní kó kúrò níbẹ̀ ni? Ṣó ṣàdédé ní kó kúrò níbẹ̀ ni? Ṣé Buhari pèsè ààbò ni? Ṣé inú ti yín ń dùn bí wọ́n ṣe ń pa àwọn ènìyàn nítorí pé kò kàn yín? Ṣé tẹ́yìn náà bá wá jẹ́ olórí ìjọba tẹ́ ẹ̀ ń dupò bẹ́ẹ̀ ṣe jólóṣèlú, tẹ́ ẹ bá débẹ̀, ó túbọ̀ sí tí Buhari ṣe lẹ́yìn náà máa ṣe? Èmi ò ní káwọn ọmọ ìjọ yóò mọ̀ wá fún mi o, kódà mi ò ní fèsì, màá tún dá wọn lóhùn pẹ̀lú rẹ̀lẹ̀ ni, kán lọ ronú, kán lọ wo nǹkan tá à ń sọ, ṣáàjẹ̀bi. Ṣé rí ọlọ́mọ ṣe wá ní ẹrú? Àwọn ọmọ Yorùbá tí wọ́n fẹ́ tà wá sóko ẹrú pọ̀, tí wọ́n máa rí òdodo ọ̀rọ̀ tí wọn ò ní sọ. Ẹ̀yin pásítọ̀ yìí gbogbo ní lọ́tún lósì, ẹ jọ̀ọ́ ẹ kàn máa wàásù ọ̀rọ̀ Ọlọ́run ìjọba ọ̀run, má pààyàn, má ṣe gbá ilé ìhòdà, ẹ má tẹnubọ̀rọ̀ òṣèlú, ẹ má dá sí rárá, kò pọ́n yín lé, kò pọ́n balé, kò pọ́n pásọ̀ rí, kò pọ́n olórí ẹ̀sìn kankan lé. Torí pé àwọn tẹ́ ẹ kó sẹ́yìn yẹn tí wọ́n ń wò yín níwájú yẹn, ọ̀pọ̀lọpọ̀ wọn ló jẹ́ wípé ibi tẹ́ ẹ fi sí kọ́ ni wọ́n fi sí. Oníkálukú ló dẹ̀ lẹ́tọ̀ọ́ àti ìdí pàtàkì tí ò ṣe fi síbẹ̀. Ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ sà, kò dáa. Mo rọ̀ yín ni pé kẹ́ ẹ má sọ o. Amòfin ni yín, tí mò ń sọ yìí, ẹ má gbè lẹ́yìn tí ò sí. Tẹ́ ẹ bá yẹ pé kóòtù ni wọ́n gbé òkú Buhari lọ, tẹ́ ẹ bá lọ dúró fún, tẹ́ ẹ bá sọ ilé wọn á ní iṣẹ́ yín lẹ́ ń ṣe. Ẹ̀yin gẹ́gẹ́ bí òjíṣẹ́ Ọlọ́run, ó yẹ kẹ́ ẹ pàrọwà fáwọn ẹbí Buhari, ó ti wá, ó ti lọ, Ọlọ́run ló fún wa, Ọlọ́run ló gbà. Kẹ́ẹ̀dẹ̀ pàrọwà fún àwọn tí ó bá wù yín láti pàrọwà fún pé ẹ ní sùúrù, gbogbo ẹ̀ máa tó yanjú o. Bẹ́ẹ̀ bá tiẹ̀ fi gbogbo ẹnu sọ wípé ìran yín ó yẹ kó dá dúró. Ẹ jí ń kúrò lórí bẹ́ẹ̀. Ẹ jókòó sórí ìjọ yín o. Ẹ jókòó sórí ìjọ yín. Ọ̀rọ̀ tẹ́ sọ yóò kò bá mu rárá. Kódà kò mú yes. Kò mú yes. Sunday Igboho èèyàn wa ni, ọmọ wa ni. Bá a ṣe dìbò fún
ààrẹ bàbá wa tó wà ń bẹ̀ lénìí tá a lọ́mọ ẹni òṣèdí bẹ̀bẹ̀rẹ̀ káfílẹ̀kẹ̀ síde ọmọ ẹlòmíì náà ló yẹ ká ṣe fún Sunday Igboho. yìí tó fẹ́ ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀. Sunday Igboho kọ́ ló dá Yorùbá Nation lẹ̀, tẹ́ ẹ bá gbọ́ ìtàn yẹn dáadáa. Wọ́n padà wá Sunday Igboho kan ní ìgbà tán rí pa kọ́ni ni. ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá ló ń ṣọ̀tá Sunday Igboho lónìí. ẹbí wọn léèrè pé for what reason? nítorí pé alábòsí ni wọ́n, ẹni ibi ni wọ́n, ẹ̀jẹ̀ ọ̀dájú ló wà lára wọn, ìlara wà lára wọn. gbogbo ẹni tó bá ṣe ọ̀tá Sunday Igboho mò ń sọ, èmi kì í ṣọ̀rẹ́ kò mọ̀ mí rí, mi kì í ṣe ọ̀tá ẹ̀, ṣùgbọ́n mi ò sọ tí ń jẹ́ òdodo ọ̀rọ̀. bàbá pásítọ̀ ẹ má sọ bẹ́ẹ̀ mọ́. ẹ jẹ́ kí n bọ́ sórí ọ̀rọ̀ àbúrò mi Barisoki. gbogbo wa la mọ̀ pé ọmọ bàbá wa olóògbé Síkírù Àyìndé Barrister tó ń kọ fújì ní Barisoki. àbúrò mi dáadáa, Ìbàdàn ní Olúyọ̀lé. mo dé sí ẹ lọ́rùn o, díẹ̀díẹ̀ o, díẹ̀díẹ̀ o. báyé bá ń fẹ́ ni ìwà rẹ̀lẹ̀ lèèyàn ń hù. torí pé béèyàn bá kán garù tó bá padà yá, ayé tí ń fẹ́ ni ó padà lẹ́yìn ẹ̀ ni, ayé tó ń fẹ́ ò ní padà lẹ́yìn ẹ̀ o. mo rí àwọn ìròyìn kan tó jáde níbi tí wọ́n ní Barisoki ti ń sọ àwọn ìtàn tó kọjá, tó ti ń fún àwọn olórin fújì, tó ti ń fún wọn jẹ lórí interview kan tó ṣe. wọ́n ló sọ̀rọ̀ nípa Taye Currency, Obesere, Pasuma, Atawẹ́wẹ́, King Saheed Òṣùpá. tó gbogbo ohun tó sọ ń pa wọn pátápátá, àwọn tó sọ yìí tó dá ń pa wọn àti tó sọ yìí tí ò dá ń pa wọn, Barisoki díẹ̀díẹ̀ o. torí pé èmi nígbàgbọ́ kinní kan, ẹni tó kéré lénìí yóò ga lọ́la. tó bá ti ga lọ́la ẹ̀ mọ́ rí fín, àbúrò rẹ̀ lè jọba, kò sí tó burú nínú kó embrace ẹ̀. mo fi ṣàpẹẹrẹ ni o, mi ì pé King Saheed Òṣùpá lábúrò ẹ̀ o, mi ì dẹ̀ pé lẹ́gbọ̀n ẹ̀ o. torí ìtẹ́ èèyàn ò rí, ìtí ò hàn sáwa ó hàn sẹ́yìn, ó dẹ̀ hàn sọ́lọ̀. ṣùgbọ́n mo nígbàgbọ́ nínú kẹ́dà ó gbà látara kádàrá fún ẹni tí Ọlọ́run bá fi ṣe aṣíwájú. kò sí tó burú nínú kéèyàn la àwọn nǹkan kan kọjá látara rẹ̀, kó ràn lọ́wọ́ tó bá jẹ́ lóòótọ́ làwọn ìtàn àwọn tó sọ, torí story ni. Barisoki ọmọ pé ṣé bọ̀dá mi ló ń ṣe lè fún mi báyìí, torí àjọ mọ́ra wa ń gbà bàbá wà láyé. Bàrí máa dín náà sì máa alájà àbúrò mi Madinat, òun náà máa jẹ́rìí sí. inú mi dùn pé kò sọ́pọ̀tì ẹ̀, kì í ṣe pé wéè tiẹ̀ o, kálàáfíà ò lè bá àjọba ni. nígbà tó bá sọrún tó sọ yẹn sí àwọn tó jẹ́ wípé àwọn ní ọmúlẹ̀ Aláàjì Àgbàró, kì í ṣe nípa owó nìkan, àwọn ni wọn ò jẹ́ kórúkọ rẹ̀ ó parẹ́ àti iṣẹ́ tó gbé dání. ṣé ọ̀rọ̀ ẹnu tiẹ̀ ló wá fẹ́ fi discourage wọn kí ṣé Aláàjì ò lè bá wọ mi? kò possible káwá dúró tiẹ̀ níbẹ̀ yẹn o. tó bá yẹ pé òun fowó ránṣẹ́ sí mi ní gbogbo ìgbà, màá ní má fi ránṣẹ́ sí mi mọ́, má lọ sí èrè àyẹn rárá. kí ló dé? kí ló ṣe ẹ́? kí ló jẹ yó? mi ò sọ nípa àwọn tó tiẹ̀ wá ń bú, ṣùgbọ́n nípa ìyí tó lè ṣẹlẹ̀ láti ara àwọn ìtàn tó sọ ni. torí ọ̀pọ̀lọpọ̀ á ní wọ́n ti tó bá ti jẹ mọ́rọ̀ Aláàjì Àgbà ẹjẹ́ àfilẹ̀ o. jọ nítorí Ọlọ́run, níbo ni iṣẹ́ wọn fẹ́ dé o? ẹ má bínú, mò ń gbìyànjú àti fi fóònù yẹn fẹ́ kú ni. yes, níbo ni iṣẹ́ wọn dé? ẹ jẹ́ ń ṣe pápápá. àwọn èèyàn tí ń wò bí ìlara, why tó wá jẹ́ Saheed Òṣùpá? Taye Currency ọba àfọmọ́tò fún ayé láti bá. ṣé tó bá jọba Ìbàdàn ò ní dọ̀bálẹ̀ fún tó bá wá Ìbàdàn? tó Òṣùpá bá jọba Ìbàdàn ò ní dọ̀bálẹ̀ fún tó bá wá Ìbàdàn? kí ló dé tá a máa ń ronú báyìí? òun sọmọdé má bàa sọ pé ọjọ́ orí ni. jẹ́ ká fi sùúrù sí nítorí àkókò. ibi tó ro ọ̀rọ̀ lọ, àwọn èèyàn ti bẹ́ẹ̀ rojú bẹ́ẹ̀ lọ. kí ló dé tó nígbàgbọ́ nínú àlàáfíà, peace, tó jẹ́ pieces ló wá ń wá lásìkò yìí? gbogbo tó ṣẹlẹ̀ ńgbà Aláàjì wà láyé ó ti ṣẹlẹ̀, ó ti lọ. kí ló fẹ́ káwọn èèyàn máa sọ nípa àwọn tó sọ̀rọ̀ negatively nípa wọn? kí ló fẹ́ káwọn fans wọn sọ
satan fans wọn bá rí ẹ wọn á kí ẹ pé ó kárí láì oyèyè fan àwọn oyèyè olórin àwọn àbí wọ́n mọ̀ wá náwó fún ẹ wọ́n á lò ṣe dáadáa ṣé wọ́n máa láìkẹ́ ṣá kí ló dé ọ̀rẹ́ làwọn akọ̀rẹ́ àkínwọ́tàkọ́tà lọ ṣe jẹ́jẹ́ o bí kókó bá ń fẹ́ni lẹ́fẹ̀ẹ́ àkínrìn láwùjọ ọmọdé má jẹ́ ń fàágùn ìmọ̀ wọn ara ẹni lèyàn máa mọ̀ o òun wọ́tàkọ́tà ni o gbogbo sórí tó mọ̀ nípa àwọn pátá tó sọ ń sìn àbùkù làwọn èèyàn fi ń kàn inú àwa ò dẹ̀ dùn má sọ̀rọ̀ ẹ̀ mọ́ bó bá rọ́nà láti fi wá ìrẹ́pọ̀ padà kò sí tó burú ń bẹ̀ o ahọ́n a máa gbéyàn ẹnu a máa gbéyàn a máa gbé àwa náà táwa náà ṣe ẹni tí ò yẹ ká ṣe tá a bá dẹ̀ pàdé wọn tó bá jẹ́ ẹni tó yẹ á dọ̀bálẹ̀ ẹni tí ò yẹ á dọ̀bálẹ̀ fún gan sòfà tó jẹ́ pàwọ́ la ṣe á dọ̀bálẹ̀ fún ló máa ní àbọ̀dá mi àmọ́ understand please ọlọ́run á dúró tiẹ̀ o wà á kéré oko délé o kò sí tó o ní ní ìsìn o ò tí ì ní nǹkan kan o ò tí ì jẹ́ nǹkan kan o ọlọ́run ó jẹ́ ọjẹ́ mẹ́wàá o King Saheed Òṣùpá Táyé Currency Pasuma gbogbo ẹ̀yin tí ẹ sọ̀rọ̀ yẹn àtàwẹ́wẹ́ ẹ má bínú o ẹ̀ tó bá yẹ pé tó sọ ń pa yín ó kù díẹ̀ káàtó lórúkọ aláàjì àgbà ẹbí aláàjì àgbà ẹ mọ̀ ilé wo ń tèmi ń bẹ̀ ọmọ Ìbàdàn lèmi náà bàbá sì mú mi lọ́mọ tí bari ṣókì náà mọ̀ tí bari máa dé náà mọ̀ dórí aṣọ wíwọ̀ lórí òkà nígbà táwa sì jọmọdé tí wọ́n kò lè à lọ́wọ́ ni láyé ìgbà táwa lẹ́ TV wọn mọ ẹyẹ tó ṣúwà àti mi tó ṣúwà o à wọlé wọn bàbá ó tún béèrè wa ni kọ́lọ́n kó jọ kó fọ̀rùn kẹwọn ìwà tí bàbá ń gbà tán wà láyé tí gbogbo ayé rí ni kò wu o èèyàn dáadáa ni wọ́n ń pe aláàjì àgbà o jọ nítorí ọlọ́run mo fọlọ́run bẹ̀ ẹ má bínú igun kìíní igun kejì ọlọ́run á dúró ti gbogbo wa o Ṣeun Agboola lórúkọ tèmi o bí mo ṣe ń sọ fún yín bẹ́ẹ̀ ṣe ń subscribe yẹn ẹ ní dẹni àrùká ẹ ní ráìsàn ẹ ní dẹni àrùkiri kíndìnrín yín ò ní daṣẹ́lẹ̀ bẹ́ẹ̀ ló máa rí Jugba Master Jugba jọ ẹ ṣé.